Àjàlá ní ò dáa. Agbájá tá a fowó rọ̀bọ̀. Amóbọ̀délé tọ́. Ọ̀pọ̀ olóṣò. Kí wá ní ìyàtọ̀ nínú ajá tó mọ̀? Àbíkẹ́, ó dẹ̀ ṣàánú mi. Ṣé ìfẹ́ rẹ̀ ń pa mí bí ọtí ni? Mo nífẹ̀ẹ́ gidi ni, kò ń ṣèfẹ́ ìfẹ́ ẹnu lásán. Natasha ń gbìyànjú. Àwọn ọkùnrin tó ń tẹ̀lé Natasha torí owó ló fi ń tẹ̀lé, ó dẹ̀ ń try láti get good relationship but. Gbogbo wàhálà tó ń ṣe kó gbé mọ́tò wá bílẹ̀ ní gbé mọ́tò wá bílẹ̀ kò ní sí yẹn ń bẹ̀. Nígbà dẹ̀ ṣe ń bẹ jo ọ́ìlì mọ́tò ẹ̀, màá dẹ̀ máa bá ọ̀gá kan jo ọ́ìlì tiẹ̀ ṣó yé ẹ. Natasha. Are you trying to tell me that kò fẹ́ fẹ́ mi? Are you mad? O máa arrange time ẹ lọ́fíìsì so that a suit iṣẹ́ ẹ. O máa ṣe gbogbo ẹ̀ déédéé ni o. Wàá mójútó ti ilé, wàá dẹ̀ mójútó ti ọ́fíìsì. O ní jẹ́ kí lómi gba ojúṣe ẹ̀ ṣe. Ìwọ ló máa ṣe nǹkan ẹ fún ara ẹ. Nǹkan tí mo wò látòkè sálẹ̀ Philippine Gucci lélẹ́yìí. Hello, Gucci. Oh. Pronounce it, Gucci. It doesn't matter, baby. Mara. Who are you? Ojú lè gbà mí tì fáwọn tó ní ẹ. Ẹ̀mí rẹ̀ tí edo yìí madam Kéké àti madam Àgbà tí edo yìí àwọn àdúgbò pátápátá ẹ̀mí gbogbo yín ọwọ́ mi ló wà. Ọ̀gá ẹ̀wọ̀ ẹ má bínú jàre, ọ̀fun gbẹ mí gan, tí n bá dẹ̀ mú sóbò yìí gan. Wà á kú dànù. Mi ní kú. Àmọ́ ọ̀nà fún mi ó lẹ́pọ̀, mo lè máa ń láǹfààní àti gbogbo nǹkan tẹ́ ẹ̀ bá a sọ látàárọ̀. Orí ẹ̀ ti dàrú. A man can never be satisfied. Likewise a woman. Yeah! Yes! You can't do that. You can never do that. Ìrúbọ túmọ̀ sí in tí ò rọrùn fún èèyàn rárá láti ṣe. Ṣùgbọ́n téèyàn ṣe yálà fún òbí, ọ̀rẹ́ àbí ọmọ, kírúfẹ́ ẹni bẹ́ẹ̀ lè gbáyé rọrùn. Olóòdé bí rí. Bẹ́ẹ̀ni. Ọlábìkẹ́ ló ń jẹ́. Ṣé ìbejì yẹn ni? Mi ò kí ń ṣe bèjì. A jẹ́ pé méjì lọ́rọ̀ máa ń dá yọ̀. Sùrájù kọ́ gbábọ́ kọ́ lọ rí bá ara ń jẹ wá kọ́ rà bó ṣe rà ni o. Ẹ ṣé kí n máa fi ọ̀run lá díẹ̀ kí n fi gbáǹdì. Rárá ọ̀run lá kó fi sí ayé ńlá ni ó fi sí. Sáfẹ́ ọ̀rẹ́ mi kọ́kọ́ kí mi kú oríire náà. Wọ́n ti bá mi open Facebook. Màálù tí ò ní rù, Ọlọ́run ọba ní bá a lè ṣìṣì. Irọ́ o, èmi ò pé sójà ni máa ń bá a lè ṣe ni. Má fi bí fọ́dé, má fòlùlù fọ́ọ̀n. Ìta ló ní oṣù ọ̀tá. Kí ni àwọn ọ̀bíṣẹ́ lónìí ná? Yóò ga wa ló kù. Pírí báyìí ní ìṣègbègi ló kókó àgbè nígbàgbé dìde bí èèyàn bá ro kúrò yá mi olúwa rẹ̀ ní òkú. Níbo? Ó ti jà sáàmù. Ẹ fẹ́ mọ sáàmù. Ìjà sáàmù. Ọmọ tí ì ṣe fún ọ. Ọmọ tí ì ṣe fún ọ. You see? Ayé ò dé. Tó bá ń gbọ́ sàládù ọ̀yọ́rọ̀ mi nà mí. Irun ìdájí nù Èkó yá. Yípo kiri ẹ̀. Ọ̀dẹ̀ màlélé kẹ́ ó ti tó kẹ́. Wọ́n ra aṣọ fún ẹ. O fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn. Ló ṣe fẹ́ tọwọ́ bọ̀ ń ṣòkòtò. Ọlọ́mọge nígbà àwọn èsè lámilámi a máa sọ pé wọn ò mọ̀ ọ́lá. Lámi dò, lámi alájì ńláńlá, kùrùbá ní alájì ńláńlá. Ṣé mo rí ayé ẹ lóde? Security sọ pé òun mú apá ọ̀tún ẹ báyìí. Ó pé. Ọdún ní burúkú. Àyà bẹ́ẹ̀lẹ̀ ó ti bẹ́ẹ̀rẹ̀ báyìí. Oṣù kéègùn. Mami. Yàrá ìjà ìwọ ni wọ́n ti tí omi tó ń pè mí mọ́mì. Tó bá dùn ọ̀la ẹ máa gbé mọ́tò ẹ̀ kúrò bẹ́ẹ̀ ṣe ti gbọ́. Ta ló ṣe é báyìí? Táàkù ni táàjù ni. Awúwo. Àwọn wòlíì ni. Wòlíì. Ẹ jí báyìí bù ṣọ́ọ̀ṣì. Sára oúnjẹ alẹ́ olúwa ni olóòbùkún kọ́ máa béèrè burúkú lọ́wọ́ mi. Ọ̀fìn ayé. Ọ̀fìn ayé. Ọ̀fìn ayé. Ọ̀fìn ayé. Ẹ̀dá mi yé má jẹ́ kó sínú ọ̀fìn ayé. Ayé bu wáyà o. Wọ́n bu wáyà o. Orí yeye ni mo kú. Láyé
táyé bá ń kọ́lé. Ọ̀fìn ayé, ọ̀fìn ayé, ọ̀fìn ayé ni, ọ̀fìn ayé. Lóòótọ́ mo gbà gbogbo láyé, àwọn kí lè ṣe mí? Kí ni nǹkan tí mo ṣe fọ́lọ́run tó bu tèmi ṣe pọ̀ tó tó yìí? Mommy, kí ni mo ṣe fọ́lọ́run? What have I done to him? What have I done wrong to him? Kí ni mo ṣe fọ́lọ́run tí ó lè dáríjì mi? This is too much for me. Ọkọ mi, jọjọ, mo fọ́lọ́run bá bẹ̀ o. Mama torí àdánwò sọ̀rọ̀ òdì sọ́lọ́run. Àdúrà ló yẹ ká máa gbà ká má rogun àdán tán. Ọkọ mi, wo mi kò dúró lórí ọ̀rọ̀ yìí. Gbogbo ohun tí mo mọ̀ pátápátá ni mo ti fọ̀rọ̀ yìí lọ. Wọ́n dẹ̀ jẹ́ kó yé mi wípé ṣíṣe wà. Mi ò dákẹ́ ọkọ mi. Màámi, bìrìbìrì alábọ̀rún mà ti di ẹ̀wù sí mi lọ́rùn. Alábọ̀rún ti dé òwò lọ́rùn. Ọjọ́ òní mo fẹ́ ṣe gbogbo ilé ìdá. Àlá tí mo láyé sí Ọlọ́run ọba nìkan ló mọ iye ìgbà tí màá fi ṣàmódìmọ̀. Ìgbà wo mo tó fẹ́ gbádùn màmí? I am tired. Ìṣú mi. Ọkọ mi, àmà tọ́lọ́run. Èmi nígbàgbọ́ wípé láìpẹ́ láì jìnnà ó máa fi ẹ́ sílẹ̀. Èmi náà dákẹ́ lórí ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n mo fẹ́ kó ṣe nǹkan fún mi. Mi ò fẹ́ kó fi ronú ṣe rẹ̀ léṣe o. Nítorí èmi nígbàgbọ́ wípé Ọlọ́run á gbà mí lọ́wọ́ ijó ojú oorun tó fẹ́ fi mí ṣe lẹ́yà tọmọtọmọ. Bó ṣe ń dùn ẹ́ náà ló ṣe ń dùn ẹ́ náà. Jọ òun yà láyé mọ́ lágbára Ọlọ́run. Pẹ̀lú níní ọ̀la níní gbogbo ẹ̀ máa ní ìyànjú lágbára Ọlọ́run. Are you sure? Very sure. Ọdún náà kí ni tọ̀mí wá ń ṣe nínú ilé látàárọ̀ náà? Táìmù ti lọ, ìgbà ọlá fẹ́ débi tá à ń lọ gan. Ó máa jáde, ó máa wọ obìnrin ó múra lọ́wọ́ ní èwo ní kàrámọ̀. Ṣé ti gbàdé pé òun ló mú wa lọ síbi tá à ń lọ? Ó wà ní kàrámọ̀ tó ń ṣe. Ó máa tó jẹjọ. Ṣé fẹ́ wá múra tán lámọ́ tèmi? Ó bá mú lọ, aṣá àgbọ̀. Gbogbo ẹ̀ sí sọ̀rọ̀ lókè lè gbogbo. Inú obìnrin torí tí náà ló ṣe sáré rọ̀ṣẹ̀ tí ẹ̀kún tẹ̀ ti ṣe mékọ̀ọ̀pù mi dáadáa. Ṣé bí nínú ọlá ló fẹ́ gbé mi jáde ló ní pé kí n dress fine? Ìwé ni mo ṣe sáré rush mo sáré sọ pé kí n wọlé ṣé mo fine. Omi wá káròdù ká sùn kí ni aráalé ẹni fẹ́ mu.
látẹ̀ nǹkan ò ń bọ̀ kí ló dé ṣojú níní ọlá tó fẹ́ gbẹ jáde náà ni. ní láìpẹ́ tó bá fẹ́ pe níní ọlá o máa ní láti brand orúkọ yẹn ó mọ̀ pé ó special sí heart mi ó kọ́ lè má pe níní ọlá bẹ́ẹ̀ yẹn náà. iyọ̀. ìyàwó nílé ẹ ṣáàjẹ́ ká máa lọ ẹ̀yin gan ṣe fẹ́ fáìn jù. ọ̀rẹ́ mi ò bá gbé ọ̀gá níní máa gbà lẹ́yìn. When you say it, where me I come from, then you get to gbogbo. Anything I do, it just a penetrate. I just want to say thank you, Jehovah. Tó bá dọ̀la máa rè lú òyìnbó, fada ye. Àjíbí ìjákó wa lọ, fada ye. Tó bá tún dọ̀tún la máa tún rè lú òyìnbó, fada. Mr. Pa. Àbójú mi ń tọ̀ mí jẹ. ṣe ṣáà wà pàṣà. adúpẹ́ kò tiẹ̀ sí nǹkan tó kọ́ dáadáa ò lè tọ́nu abidisa. àwọn kan máa pààrọ̀ ẹ̀yà yìí ó pọ̀ o. ẹ̀tún ti dé èwo la tún rí gbọ́ lè ní ìbáyìí o. ara ń fo mí ó yẹ kí ilẹ̀ ti ṣú jù báyìí lọ ní nǹkan tó jọ ọjọ́ sọ ní nǹkan tá a gò ń wí lọ́dọ̀ tèmi ń yà yín o àmọ́ kò yé mi gbogbo ilẹ̀ sí àǹbráìt ilẹ̀ mọ́ sí máa wò pé àṣẹyìn lára ẹwà gangan tí ń kó mọ́lẹ̀ bọ́ nínú ilé yìí. àdúrà méjì péré lẹ wá jẹmí kẹ tó kò ń yá yín. ó dà mọ́ ń gbọ́. ìmọ̀ bóyá ẹ mọ ìranú ṣúgà ìmọ̀ gbádùn kù ni ẹ wò ẹ gbádùn kù bẹ́ẹ̀ ṣe wáyé. àmín. ìmọ̀ bóyá ẹ ti ráyán rí bóyá ti tọ́lẹ́tì àbí ti yàrá tó dáa ẹ̀yìn rẹ̀ mọ́ dán ni ẹ dàn kù ni. àmín ẹ má wọrí ẹ̀yin náà ẹ máa dán kù ni tẹ́ bá ti ń gbàdúrà ẹ máa make sure pé bẹ́ẹ̀ ṣe ń sọ tèmi lẹ́ ń sọ tẹ̀yin náà kẹ́ máa gbàdúrà tàwa méjèèjì papọ̀ ẹ má wọrí lágbára Ọlọ́run àwa méjèèjì àjọ máa dán kù ni. àmín o. kí ni ọlọ́wọ́ à ń lé. afẹ́fẹ́ nífẹ̀ẹ́ bó fẹ́ lu ni ó lè múyàn ló tutù òrùn tó nífẹ̀ẹ́ bó bá pa ni ó lè máa rẹ̀ èèyàn gbóná gbogbo ìgbàgbó gbogbo ẹ̀ ló ń ṣe wọ́n lókè. ẹ̀yin lẹ mọ̀. ẹ má wọrí àti ìṣàmárà. ẹ gba ìgbà yìí lọ. àǹtí tọ́mi wá. àwọn kan máa pààrọ̀ mo fọ́ fàǹtì. orí yeye ni mo kú láyé bá ń mo tọ́ fún fújọ wọn. mo ní láti kọ́ láyé bá ń lówó mo ní láti ní láyé bá ní lárí o mo ní láti ní lárí o. ṣé kò sí àti pé ta lè ń béèrè. èmi tòun wà ní. ojú òdò mi mo rí i pé ìwọ tọ̀ mi wà ní dúró tọ̀ mi wà ṣé o fi òwò elépo sétí ni mo kàn tí mò ń sọ látijọ́ ẹ̀ mi ò fi yé rárá mo ní mi ò fẹ́ rí ìwọ àti ọmọ mi papọ̀ mọ́ do you have any problem with that. tó bá dé pé ó ní nǹkan tí mo ṣe fún mi ẹjọ́ nítorí Ọlọ́run dáríjì mi kò síbi tí mo fẹ́ lọ ìní ọlá nìkan lẹ́nìkan fífẹ́ tí mo ní ẹjọ́ mi mo rò pé ìṣeré jọ yẹn ni ẹ má bínú. wà ní kílẹ̀ tó ń bẹ̀ mí ọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ́ lélẹ̀ yìí what I'm saying is glaring Níníọlá plus Tọ́míwá 0 ló bá dé ó mí pé ẹ wà compatible you're not leave my son alone. ṣé ìyá ọkọ ń jẹ ẹ. Tọ́míwá ṣórí mi ò sọ kí wà tọmọ mi kí n má yọra yín àmọ́ right now mo fẹ́ kẹ́ ẹ fúnra yín ní breathing space yes tẹ́ bá fira yín lẹ̀ luckily for you ìwọ lè pàdé ọkùnrin mi òun náà pàdé ìyàwó mi. nǹkan tí ò yí gbogbo ẹ̀yin ọmọ ìsìn ni wípé the moment you're in a relationship you feel is the ultimate àmọ́ tẹ́ bá fi relationship yẹn lẹ̀ tẹ́ bá bẹ̀rẹ̀ another relationship ẹ rí i pé àwọn nǹkan kan wà tí ẹ ń rí ní second relationship ẹ tẹ́ lack ní the first relationship it's not the end of the world. mi lè fi Níníọlá sílẹ̀ mo nífẹ̀ẹ́ gan-an mi ẹjọ́ ẹ má ṣe báyìí fún mi ẹjọ́ mo bẹ̀ yẹn má bínú. Tọ́míwá
Do you have a problem? Nǹkan tí mò ń sọ kò tí ì yé rárá ni. Mo ní kó fi ọmọ mi sílẹ̀. Ṣọ́jú ọ̀tí ẹni. When I was young, tí mo wà ní ṣọ́gbọ́n, gbogbo ọ̀rọ̀ tí mo ti ń bá iṣẹ́ láti ọ̀rọ̀ àìsí èmi o. Tí ẹsẹ̀ mi ò ní wọ́lẹ̀, tí ojú ò ní tì mí ní make roundabout padà sí èmi. Ọmọ máa bí mi, ó ní máa ṣe. Tí ó fi ara ẹ̀ bọ̀ ọ̀kan. Èmi ìyá ẹ̀ sọ pé mi ò fẹ́. So what's your problem? Ọ̀fìn ayé ni ọ̀fìn ayé ẹ̀dá mi yé má jẹ́ kó sínú ọ̀fìn ayé ayé bu wá o. Àǹtí Tọ́mi wá. Ó ti yé mi. Ẹ wá dọ́gbọ́n kọ script inú ilé ẹ wá tẹ̀fẹ́ mi bí àǹtí Tọ́mi wá wọ́n gbọ́n bí wèrè ẹyin tí mo wá tọrọ owó life and direct ni ebí mi kàn dọ́gbọ́n ṣàdúrà mo fi pákéjì ẹ̀ fúnra wọn náà ń la mọ́lẹ̀ kẹ́ tí n bá ti ń jáde bọ̀ máa rí yín o kò sí wàhálà ilé làpò tí jókòó dé ẹ̀sùn wọkọ̀ yín wá. Ọ̀fìn ayé ni ọ̀fìn ayé ẹ̀dá mi yé má jẹ́ kó sínú ọ̀fìn ayé ayé bu wá o wọ́n bu wá o orí yeye ni mo kú táyé bá ń kọ́lé mo ní láti kọ́ táyé bá ń lówó mo ní láti ní táyé bá ní lárí o mo ní láti ní lárí o. Dandan lówó bàbá mi o má jẹ́ wà láyé bí aláìsí o ẹni tó bẹ nínú ayé tí kò lówó lọ́wọ́ o òkú ayé ni o ọ̀rẹ́ tó bá ń lọ o ó máa fura ìrọ̀lẹ́ ayé làwà a ò rínú wa. Tọ́mi wá kí ló dé kí ló ṣẹlẹ̀ tó ń ké. Ayé ò ní bàjẹ́ God forbid bad thing. Ayé ò ní bàjẹ́ lágbára Ọlọ́run kò yé sọ̀rọ̀ burúkú sí rẹ̀ kí ló ṣẹlẹ̀. Kí ló ṣe mọ́ mi nínú ọlá. Ó sọ wípé àwọn obìnrin mi àti Níníọlá mọ̀ wípé kí wọ́n wá sílé àwọn ọmọ ọ sọ̀rọ̀ sí i. Ṣé yẹn ló wá pẹ́ ń gbé? Ẹ̀ẹ̀mélòó lèmi ti sọ fún ẹnu lè wípé tó bá máa jáde máa wọṣọ tó bójú mu. Ṣé wo mọ̀ wípé èrè ní sí nìsọ ní lọ́jọ́ wọ́n dẹ̀ sọ pé tá a bá ṣe rìn là ń kó ni. Wọ́n náà wò rẹ̀ wá dúró nǹkan tó kó jáde nílé ṣé kò sáṣọ tó lè wọ̀ tó máa kọ́va rẹ̀ ó dẹ̀ sọ pé òun lọ sọ́dọ̀ wọn àná ẹ̀ ọ̀dọ̀ níní àbí. Mo ti sọ ọ̀rọ̀ kò bá kùn gbé fún ẹ omi ẹyọ kan báyìí kó jáde lójú ẹ so ìfẹ́ lè mú mi jáde lójú tiwọ.
wọ́n ṣe àwọn ẹgbẹ́ ìfẹ́ ya wèrè gan. Lórí ọ̀rọ̀ yìí náà. Mo lọ wá nǹkan kó ṣe fún nǹkan tí máa jẹ́ kó lọ bá mi gbé sórí. Omi lè jábọ́ lójú ẹ̀. Àwọn onírin ọlá. Ta ló bínú sí mi? Ta ló bínú sí mi? Mọ́mí, kí ló dé tẹ́ jókòó tẹ̀tẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ mi? Kí ló dé tí àwọn ìgbésí ayé mi bó ṣe ń bàjẹ́ lọ lójú yín? Lójú ẹ̀mí yín. mi lóò ní ọ̀la wà lọ ṣó nígbà tí mo bá para mi sí ẹ lọ́rùn kó tó rí pé adìẹ tèmi gan làágùn dájúdájú àbíkú tiẹ̀ ló sọ àwọn onígbìyànjú yèké kí ló fẹ́ kí n túnṣe gẹ́gẹ́ bí ìyá mo ní kí ló fẹ́ kí n túnṣe dá mi lóhùn. Yes, kí ló fẹ́ kí n túnṣe tí mi sì ṣe gẹ́gẹ́ bí ìyá. Dájúdájú, you are happy with my problems. Kí ló sọ yìí? Yes, that you are happy. How dare you talk to me like that? Ìwọ aláìní mo rí ọmọ yìí. Mo ní kó fẹ́ kí n túnṣe gẹ́gẹ́ bí ìyá. Torí tiẹ̀, èmi ní ẹ̀sìn tì síbí kan. Bọ́n tó yẹ kí n torí bọ̀ mo torí bọ̀. Bọ́n tó yẹ kí n tara bọ̀ torí tiẹ̀ mo tara bọ̀. Kí ló tún fẹ́ kí n túnṣe? Dá mi lóhùn. Kí ló fẹ́ kí n ṣe? Tó bá wọn ní kẹ́ tọ́jú bọ̀. Ìgbà tẹ́yìn mọ̀ wípé mi ò dùn yín nínú. Ìgbà tẹ́ mọ̀ wípé ìbànújẹ́ ni mo jẹ́ fún ìgbésí ayé yín. Kí ló dé tẹ̀lé? Will you shut your mouth? Gbẹ́nu ẹ̀ dákẹ́. Don't tell me to shut up. Gbẹ́nu ẹ̀ dákẹ́. Níyànlá, ṣé èmi ló ń jágbe mọ́? Ṣé èmi ló ń jágbe mọ́ ni? Èmi tó yẹ kó máa grateful fún. Tó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ ẹ lójoojúmọ́ fún oore tí mo ṣe fún ẹ. You dare stand in front of me. O lè ń pariwo mọ́ mi. I understand. Ó ṣẹ̀ṣẹ̀ yé mi pé kí ni? Òkú mi ó ṣe yín láǹfààní ju ayé mi lọ. Ìtumọ̀. I know what to do about this. Kí ló fẹ́ ṣe? Nínú kí ló tún fẹ́ kí n tún ṣe tí mi ti ṣe? Ṣé mi ò gbìyànjú tó ni? Mo lè ṣe wà lẹ́nu mi tí ì jáwọ́. What more do you want from me? Kí ló fẹ́ kí n ṣe? Okay, what? Níyọ̀lá! 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 Ọ̀fìn ayé ooo. Ọ̀fìn ayé. Níní o. Ọ̀fìn ayé ooo. Call me Joshman. Now must be rich. Ọkùnrin gbọ́dọ̀ lówó lọ́wọ́. If you no get the money, obìnrin á bọ́ mọ́ ẹ lọ́wọ́. Olówó ló láyé. That is why I must be rich. Cause èmi gá fẹ́ jayé. Kí n gbé mọ́tò mi gun bridge. Ó yá ẹ bá mi ṣàmì o. Àmì o. Kí n náwó lọ́wọ́. Àmì o.
pánsá òfura pánsá jáná ajá òfura àjájìn bónílé ọ̀bà fura ó lè ní kúrú wọn. bóòlù sì wá pétajá tó fi kan síwájú òun báwọn. nǹkan tẹ̀ ń sọ yóò yé mi kò yé mi rárá ìtàn báwo. wọ́n ní káwí fún ni ká gbọ́ àwa lára ká sọ̀rọ̀ fún ni ká gbọ́ àwa jèrò àwí ìgbọ́ àfọ̀gbà tí mọ́mọdé ti kà àbámọ̀ bọ̀ nù. òun rèé ebi mo wí fún ọ mo lọ́mọdé yìí ò gbọ́dọ̀ jó síjó mi mọ́ ìyàtọ̀ síjó tá a fi ń gbájé lára rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ mo wí fún ọ. Bàbá kò jó síjó mi ṣé wàá rí gbogbo ohun tí mo mọ̀ yìí kí wọ́n lè mú jáde títí dórí àfẹ́sọ́nà ẹ̀ gbogbo pátápátá ni mo ti lé ṣé wàá rí orí kò yé mi inú ń gbénu mi kan báyìí bí mo dẹ̀ ṣe lálàyé mo ṣe ń sábọ̀ lọ́dọ̀ yìí bàbá kò yé mi. ṣó o rí àlá tó ń wò bẹ́ẹ̀ni àtọ́nisọ́nà ni kìí sì ṣe gbogbo àlá òun èèyàn máa kó dànù àbọ̀ gbọ́ wàá gbọ́ o káwọ́dì ọmọ bá àfọmádìẹ sọ̀kò kó dùn ọmọ bá wàá gbẹ́wùrà wíwọ̀ ajé o bàjẹ́ bá wọlé olówó inú olówó àdòsí bàjẹ́ bá wọlé olòṣì abẹ́rìn yẹ̀kẹ̀tẹ̀ o kólókun ọmọ bá àfilé rẹ lẹ̀ kájé ó lè bá a gbọ́ gbé dáadáa mójútó ajé rẹ̀ dáadáa o. mo bẹ̀rù ayé mo bẹ̀rù ayé ènìyàn lè o ènìyàn lè o wọ́n lè o wọ́n lè o ọ̀fìn ayé ọ̀fìn ayé ọ̀fìn ayé ni. ayé máa fi mọ́ mi ṣe sí. Mr. Pa. lọ́sí drive wọlé ni mo rí. ààrẹ rasa ṣé wàá pa ẹ kò wá dùn. ẹkùjọ mẹ́ta. ẹ ṣe wá fún àìbá ilé yìí. ilé olówó la ti ń ṣiṣẹ́ gbogbo instruction tí madam dẹ̀ fún wa la gbọ́dọ̀ máa tẹ̀lé wọn ní ká máa múra bí olówó torí à ń bó lówó ṣiṣẹ́ torí olówó tó fẹ́ wó lówó wá kàn lè bá gbóòórùn owó lára tiwa náà. ó dà bẹ́ẹ̀ ó dà pé mo promise yín ní fóònù last time tí wọ́n wá. tí n bá ti gbàgbé kí tèmi ó ta èmi ìgbà tẹ́mi gan ti rí yín tó ṣe díẹ̀ mo ti ń gbàwẹ̀ mo ti ń gbàdúrà àǹtí tọ̀ mí wá o kán má gbàgbé o kán bá ń fi fóònù mi tọ̀ mí wá o mo yìí gbàdúrà náà ti ń gbàbọ̀. ẹ má wọrí tí má ti fẹ́ lọ́nsìn fóònù yìí máa tọ̀ yín wá. ẹ gẹ́ẹ̀tì ẹ. ṣé mọ́mí wà nílé. àwọn náà ṣẹ̀ṣẹ̀ wọlé ni. máa rí yín kí n tó lọ. ẹ ní fi kú. tọ̀ mí wá bèbè. má rẹ̀rìn jù dúró ìwọ ṣe wá ya kó má mojú dìbì ẹja panla báyìí mo bá ẹ sọ ní sọmọlúwàbí ó gbọ́ mo ti wá rí i pé lẹ́yìn àpọ́nlé báyìí àbùkù ló kù kí ló ń ṣe ẹ́ náà ṣé wọ́n ń fara ẹ bọkùnrin ni. mọ́mí ẹjọ́ nítorí Ọlọ́run mo ní kí n tún wá bẹ̀yìn ni ewu èdè mo fẹ́ kẹ́ mú mi gẹ́gẹ́ bí ọmọ yín tó bá yẹ pé ọmọ yín náà ni mo jẹ́ ṣé máa wo mí ràn báyìí ní ẹjọ́ ẹ má bínú mọ́mí ẹ dáríjì mi. àbí wèrè ni ẹni tọ́bi wá ṣó ya wèrè mọ́ sílẹ̀ ni ṣé ìyá ọmọ iye ọmọ tó bì ní kémi dáríjì ẹ wo inú ilé yín ẹ lọ́ọ́ sì máa dáríjì ẹ kì í ṣe ń bíbà kí ló dé ṣó fẹ́ bá yé mi jẹ ni ṣó fẹ́ kàn mí lẹ́yìn ọ̀kan ni sórí ojú mi tí mo di tọ́bi wá má jẹ́ kí n tún ever rí ẹnu ilé mọ́ ó yá get out of my compound. Out! ṣé kí n pariwo aṣọ olè lórí. aṣẹ́wó. ayé bu wáyà o wọ́n bu wáyà o orí yeye ni mo gùn ta ló ń fẹ́ mi ò mọ̀ ta ló ń bínú sí mi ò mọ̀. jọlọ instruction wo ni mo fún ẹ náà. instruction pọ̀ ara instruction tẹ fún mi ni pé ká máa múra dáadáa torí ilé olówó la wà mo sì gbọ́dọ̀ máa fi àpọ́nlé tí wọ́n ti fún yín ni kí n máa fún bùrà níní ọlá pé ọ̀gá làwọn. ṣé o ṣépè fún ẹ ni. kí ló kàn mí pẹ̀lú pé o múra àbó o múra mo ní kí n bọ́ sọ́fẹ́ pàtó mi wá ṣé mi ò sọ pé mi ò fẹ́ rí inú ilé mi mọ́ ni.
ẹ̀ràn ti dárúkọ wọn lọ́jọ́ yẹn àti pé mi ń wò pé àfẹ́sọ́nà bọ̀dá nínú ọlá ni ọ̀wọ̀ tí n bá sì ti fáwọn náà ni kí n máa fún ìyàwó wọn. ó ṣe ni wọ́n ti lè afẹ́kìnì èmi introduce ẹ̀ sí ẹ gẹ́gẹ́ bí àfẹ́sọ́nà ni ṣó ní ilé ayé tó o bá tún ever ṣí gate fún tọ̀bí wá tó wọnú compound yìí wá ká tó sọ wípé wọnú ilé ọjọ́ yẹn gan ni iṣẹ́ máa bọ́ lọ́wọ́ ẹ̀ ṣó wá rí kí iṣẹ́ tó bọ́ lọ́wọ́ ẹ̀ máa tiẹ̀ mọ́ gàdá fóṣù mẹ́ta wàá jẹ bàbá ńlá ìyá ń bẹ̀ èmi fún ẹ ní instruction pé mo ṣe fẹ́ ìkọ̀bí lélẹ̀ mo wá ní pé àfẹ́kìnì ó ṣí èrè mọ́ tilẹ̀ wá ṣọ́ ìsígẹ̀tì mi. ti pẹ́ mo ti tì mà ti pẹ́ èmi mi ò ní ti kẹ́. àbó fẹ́ lọ́ba. lọ́ba kẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wa jẹ́jẹ́ tèmi ni mo fẹsẹ̀ rìn mo wọ́pọ̀ kí n tó sọ mi ti fẹ́ káńtì torí iṣẹ́ ń bí máa lọ bá wọn bí bò wọ́n ti bá tiwọn lọ. wá o gbogbo àwọn ọ̀rẹ́ tán jọ ń kóra wọn kiri mi ò fẹ́ rí wọn nínú ilé mọ́ àná orí wèrè tó máa ń kọ nínú ilé mi ò fẹ́ kó pílì ẹ̀ ó rẹ̀ gbọ́dọ̀ fi ẹnu ẹ̀ báyìí pé o fi kọrin ọjọ́ tó bá ti kọrin oúnjẹ ó tán lẹ́nu ẹ̀ ìwọ ló ṣì mọ́mí wa mo correct ẹ ni. ìdílé yìí ni kò lọ correct. gbogbo instruction tẹ fún mi pátápátá mo ti correct tí n bá wá lùfin àbí tí mo kọjá àyè mi ẹ bá tèmi jẹ́. àwọn ìdílé yìí ni kò lọ correct stupid boy. Kí ló ti ṣe bẹ́ẹ̀? Ẹ má bínú ma. Ẹ fẹ́ máa signal sí ẹ láti kà. Rárá mà. Ó ga ọ̀sán mi wá. Ó dẹ̀ dẹ lójú kó ṣẹ̀yà yìí. Àbí wo ológun móríwá kò fọrùn lẹ̀? Mi ò ṣe nǹkan kan fún wọn. Bí ti bá ṣe nǹkan fún wọn mi ní sọ fún yín ni. Mi ò ṣe nǹkan kan fún wọn náà. But má bínú rẹ o. Ṣé kò kí n ṣe pé o ṣe níní fúnra rẹ̀ gangan? Wáyé pé wọ́n lọ fẹjọ́ sí mọ́mì ẹ̀. Mi ò ṣẹ́, mo ti rí nísìnyí bíi 2 months mo ti fi gbẹ̀yìn. Every time mo máa ń lọ sílé wọn, wọ́n mi máa ń lé mi dànù ni. Wọn ò jẹ́ kí n rí rárá. Bọ́ tábà tó wà wò báyìí, ṣé kò ní ṣe pé gbogbo ìwà tó ti wù sẹ́yìn yẹn nígbà yẹn? Wọ́n máa ń pe nínú ọlá sọ fún mọ́mì ẹ̀ o. Wáyé pé mọ́mì ẹ̀ fi ń hùwà sí ẹ bákanbákan. Understand me, kò lè máa repeat the same thing every time. Wọ́n kàn hate mi naturally ni. Even daddy gan sọ nígbà tí mo lọ last pé aṣọ mi tó wà exposed kìnnìkan pé mi gbọ́dọ̀ máa wọrú àwọn aṣọ báyìí lọ sílé wọn. Mo tún padà wálé mo wọ ṣẹ́ẹ̀tì tó yẹ kó dọ́rùn mi báyìí mo wọ ṣòkòtò tó gún mi ìpẹ́ ẹni. Wọ́n tún sì lé mi dànù náà ni. Mo tiẹ̀ tún sì ń rẹ́rìn sí wọn pé bóyá tí bá tiẹ̀ tún rẹ́rìn sí wọn kìnnìkan wọ́n kàn tiẹ̀ lé mi dànù wọ́n fẹ́ máa pariwo aṣẹ́wó lé mi lórí. Ó kàn máa embarrass me every time ni. Mi ò mọ owó tí mo ṣe fún wọn tó fi hate mi bẹ́ẹ̀ yẹn. Sọmi wa ní sùúrù calm down. Ó máa ní kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ because ìyá ẹ̀ náà ò lè crazy bẹ́ẹ̀ kó máa ní pé kó má rí bọ́ọ̀sì. Mọ́mí nínú tó ti lé mi dànù. Again? Kì í dẹ́ ṣe pé bóyá ìgbà tó fi ń lọ síbẹ̀ ti mọ́ra yín lójú àbí. Rárá mi ò mọ́ wọn lójú rárá mi àti wọn ò ní misunderstanding kankan. A ní wọn kàn hate mi naturally ni. Wọn ò like mi rárá. Ok, ìtàn ṣe kù má kí mọ́ ṣùgbọ́n máa wá nǹkan tí a máa ṣe sí Ọlọ́run á kọ́ àmúṣe. Rẹ́rìn jù. Torí pé o fẹ́ràn nígbà tó rẹ̀ ẹni ò dáńgbé rárá àti rárá. Lẹ́nu gọ́mẹ̀ntà ayé mi ò mọ̀ kan tó ṣẹlẹ̀. Àwọ̀ wa fi ṣẹ́ a ní rí ọ. Àti wáyàn wálé gan ó dógún. Ìgbà wo lẹ́bẹ̀rẹ̀ gbogbo rádaràda ní ọ̀dọ̀ yín náà. Sùúrù lónìí sórí òǹyà tó fẹ́ yà wá kì í ṣe ń pa tẹ̀mí ń pa tara ni kò sì lọ títí fúngbà díẹ̀ ni Monday títí di Saturday tí mo fi ń ṣiṣẹ́ ẹ fi yún lẹ̀ fẹ́ mi nílé ọ̀gá má fi wá ń wá o ẹbí mi kankan ò gbọdọ̀ wá mi wá Sunday nìkan ló já mọ́ ríra ẹni bá fẹ́ rí mi kó jọ nítorí ọlọ́ Monday sí Saturday nìkan ni mo fi lẹ̀ fún bẹ́ẹ̀ bá fẹ́ bà tèmi jẹ́ tẹ́ fi kókó bá mi. Kí ló dé? Kí ni tó ṣẹlẹ̀ gan-an mo sì ń bèèrè àmì títí di báyìí kò tí ì yé mi kò tí ẹjọ́ bí ẹni pọ́gbà wèrè là ń gbé òfin ti pọ̀ nílẹ̀ bí wèrè báyìí tó bá rí gbogbo òfin tí mọ̀dàmú gbé wá tí ọ̀gá bá gbọ́ tó bá ń ṣẹ́ ń bẹ̀rù ní dúró àmọ́ kò síbi tá a fẹ́ wá sẹ́lẹ̀ wọn a gbọ́dọ̀ gba ọ̀kadà ara wa ni
ó dàbí tá a wà láì madam ti lé gbogbo ọ̀rẹ́ ọmọ wọn pé kò gbọdọ̀ ọmọ wọn wá mọ́ àfẹ́sọ́nà rẹ̀ wọ́n ti lé èmi gan-an ń gbọ́dọ̀ jójó tí ò ní mí nìmọ̀ wọ́n ti ní ká mọ́ jòjó mọ́ báyìí a gbọ́dọ̀ rẹ́rìn a gbọ́dọ̀ jó débi pa play music o sì mọ̀ pé mo fẹ́ràn orin mo tún gbà ká mú kódà ìwọ tó jọ rẹ mi àbẹ́bí mi kankan tó bá fẹ́ wá mi wá àkọlẹ̀ tà lẹ́yìn. dákun má bínú o ṣé ọ̀dọ̀ yín jẹ́ state house of government ni àbí Àbújá lọ́dọ̀ yín ni àbí Asúrọ̀ tó fi di pé yín mọ̀ kọ́ lẹ́tà ẹ̀ ó sì di pé ká má jó ká má lájẹpá wà lọ́fíìsì Buhari ẹ̀ ń pa sókà lọ́dọ̀ yín ni. bẹ́ẹ̀ kò tẹ̀ sí Google bóyá nígbà tá à ń gbé nókò tó ń pè ní sókà ń bàdàn yóò rádaràda onímọ̀ iṣẹ́ báyìí. ẹ ewo lógun mọ́ wà mí wá ẹ kọ́ lẹ́tà. tálákà ò lè bólówó lágídí tálákà kì í bólówó lágídí òmò tí wọ́n wá lónìí Sunday torí tó bá lówó lọ́wọ́ ni só yẹ kó jẹ́ pé sóbò wà só ló rà fún mi tí mo gbọ́n mu tí gbogbo inú ọmọ ta mi kúlà ní tó lówó fẹ́ràn ìjà bá wọn fẹ́ bẹ́ẹ̀ jẹ́ ká wà láàyè ara wa tó o bá lọ mọ́mọ́ wá ń sùkúù tó o fi ń sagbe àṣùṣù àtó pé mi èmi o mo ti fún ọ lówó pé o lọ mọ́mọ́ pé kí n jẹ kí n dẹ́mọ lóhùn kìnìkan wọ́n jọ gba gbogbo àdá tanu wọ́n sáàkì mi kèmí bá mi mọ́ padà tẹ́tí àárọ̀ mi wọ́n fẹ́ gbàjẹ́ lẹ́nu mi ni. kò sí wàhálà ṣèbí kásá mọ wà sọ́dọ̀ yìí wọn ni kò sí wàhálà ẹ dá dúró lọ́dọ̀ yín káwa náà kò sí wàhálà. kò sí pa fẹ́ jà ọmọkùnrin dákun agbóhùn lọ́dún tó gbogbo ìdìbò mú sóbò gbogbo ìdìbò ṣé káwọn lọ lólówó. Tọ́lọ́wá kí ló ṣẹlẹ̀ tó lóò jẹun òun ẹni oúnjẹ ló kù fún. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀rọ̀ oúnjẹ kọ́ ló bá nà nǹkan tó ń ṣe ní ojú ọ̀rọ̀ oúnjẹ lọ and tí n bá tètè sọ nǹkan tó wà ní important ni kò ní dáa kí wọ́n sọ pé mò ń gbọ́ oúnjẹ síwájú so reason why ìfọ̀n ṣe sọ pé mo wà òkè ni and really ibi ò pa mí. kí wàá ní nǹkan tó lè máa ṣe é débi tó máa ní ọjà ọ̀rọ̀ kí n tóbi títí káfọ̀ bẹ̀ bú náà kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. mọ́mí ní ọ̀la ni ọ̀ ṣe rí láti bí oṣù kan báyìí sí anytime tí bá fi lọ síbẹ̀ ṣe ló máa ń lé mi bí ajá mi ò mọ nǹkan tí mo ṣe fún wọn èmi àti wọn ò ní misunderstanding èmi àtọmọ wọn ò jà wọn tètè sọ fún mi pé ọ̀hún fẹ́ kémi rán wọn mọ́ ni o wọ́n dẹ̀ máa lé mi bí ajá ìgbà mi bá ti máa lọ síbẹ̀ báyìí ọmọ máa pariwo mọ́ mi bí aṣẹ́wó ni tí ò bá ṣe pé inú ẹ́sẹ̀tì ló ń gbé nǹkan torí náà ni mo ṣe wò pé kò sẹ́ni bọ̀dẹ̀ tí mo fẹ́ wá bá n ò mọ fámìlì kọ̀ọ̀kan mọ́ wọn débi pé mo ti máa rò pé kí n lọ bá wọn kí n explain fún wọn ẹ̀yin náà dẹ̀ mọ bí ọ̀rọ̀ níní ọlá ṣe rí lọ́kàn mi so nǹkan tó ṣẹlẹ̀ ni ẹ tí mo fi ń sọ fún yín pé kẹ́ ẹ jọ̀ọ́ tẹ́yìn bá tẹ̀lé bá mi lọ síbẹ̀ tẹ́ bá tẹ̀lé lọ bá mi bá wọn sọ̀rọ̀ bóyá wọ́n tẹ̀ máa gbọ́ sí yín lẹ́nu. tọ̀nùwà má máa fi mímú màmú jẹ kò pọ́sibù kí mọ́mí ní aládédé sọ pé kò má wá sílé àwọn àbí kó lé àbí kó pè ẹ́ láṣẹwó kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan kí ni nǹkan tó ṣe. mi ò ṣẹ̀ wọ́n mi ò ṣe kọ́kọ́ fún wọn lórin inú mi. mo kàn lọlé bí mo ṣe máa ń lọlé náà ni mo dẹ̀ ṣe wọlé báyìí kàn dá mi padà ní pé àwọn òbí rí mi mọ́ kí n gbẹ̀yìn lẹ́yìn wọn mọ àwọn kò dẹ̀ ṣe pé mi àti ní ọ̀rá mi misunderstand wọn ò tẹ̀ jẹ́ kí n rí rárá tí mo ti rí ní nísìnyí á ti tó a month so èdè mo bọ́rọ̀ ẹ̀ ṣe máa ń rí lọ́kàn mi èdè ìjọ èdè bá mi bá wọn sọ̀rọ̀. mo ń lọ sọ́dọ̀ wọn ní ọ̀la màá rí mọ́mí ní ọ̀la so màá bá wọn sọ̀rọ̀ ibi tí a bá jọ sọ sí I will get back to you. all right ẹ ṣé gan ẹ ṣé gan. ta ló ń dunnú sí mi mi ò mọ̀. kí ló ń ṣẹlẹ̀ sí mi mi ò mọ̀ o. Elédùmarè gbà mí lọ́wọ́ ayé o wa. wọ́n bu àyàwó kálá o wa. Ọlọ́run dákun ṣàánú mi o. apá lótú ẹlẹ́gbàgbà. ṣé mo bá mọ́mí àti yín ní ọ̀la ńlẹ̀. ẹ bá wọn dáadáa làwọn náà wà. ẹ bá mi ṣílẹ̀kùn àwọn ni mo wá rí. ọ̀rọ̀ géètì tẹ́ fi kàn fẹ́nu mọ́ńbé sọ bí ewì ọ̀lẹ̀ ń ó ti gba nǹkan téèyàn ń dá fásí láti lé pé ṣé kí n lọ bẹ̀ ṣé wọ́n ò sí fún mi. apá kí ló ń ṣe ẹ kí ló bá ọgbẹ́lẹ̀ ṣé nítorí eré tí mo máa ń bá ẹ ṣe ti bá wá sí bàbá wàdà tàjọ ń ṣe ló fa ògbó ṣílẹ̀kùn fún mi jàre mọ́mí mo wá rí òun sọ fún mi pé kíní. olótú eré kílẹ̀ ń sọ yìí ṣé nígbà tí mo ti kí yín tẹ eré yìí mi ń ta ni mi ì bá yín ṣe lérè màá tún yín láṣìírí o màá jáde tí màá fún yín lójú ni o. olótú ẹ lágbèfò ẹ lágbèfò tí ó gbé yín fò láti ta wọnú kọ́ńpáǹdì à ń sọ fún yín ní ìṣe bẹ̀rẹ̀ sí ní múra kankan àánú yín ní sì ń ṣe mí mo mọ nǹkan tẹ̀ ń rò òpù tẹ ẹ ní ni pé bóyá oòrùn tó ń ràn
àṣírí yín ò lè tí tuta sí wà lásìkò òjò tó ti bá pa yín pẹ̀lẹ́gẹ̀dùn wèrè tẹ́ o èsì ọmọ lé yín káàkiri èsì ọmọ lé yín káàkiri àṣírí yín tú fáráyé nù. apá. mo rò pé bóyá ẹ gbọ́rọ̀ bọ̀rọ̀ mo ṣe ní ìyọjú sí yín bọ̀rọ̀ àmọ́ ìrì tí mo rí yín ó dà pé iná fẹ́ kakọ ṣé kí n gist yín ibi tó rùn ó pa ìwà àti làákàyè ní ìmọ̀lẹ̀ wa bàbá yín padà sẹ́nu iṣẹ́. apá. ẹ máa dúró ọ̀rọ̀ títọ̀ mi wá ń sọ ó máa ń jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó máa ń jọra o ìmúwádẹni tó lè wọlé àwọn níní ọlá mọ́. kí ló ń ṣẹlẹ̀ sí mi mi ò mọ̀ o Elédùmarè gbà mí lọ́wọ́ ayé o wa. inú ẹ̀dá ló dín ju téèyàn mọ̀ lómi ọmọ bá yín jẹ yóò mọ bá yín mu yóò sì fẹsẹ̀ yín dàbà ẹ̀sìn mímọ́ àfi kéèyàn ó kún fàdúrà ni o kẹ́ ẹ sì súnmọ́ àwọn ẹni ọlọ́run àmọ́ nínú àwọn nǹkan tẹ́ ẹ sọ sílẹ̀ yìí àwọn ogun kéékèèké kan bẹ tẹ́ ẹ dojúkọ o. ogun bẹ́ẹ̀ ni. ogun bíi ti báwo irú ogun wo. ogun ń bẹ o àmọ́ lọ́la kùránì ogun náà ṣe ọlọ́run wọlá mẹ́kà yóò wọlá mẹ́dínà yóò wọlá sàfà tí wọ́n rí wá yóò sì wọlé omi sẹ́mísẹ́mi agbára àwọn ṣéun yóò tún wá wọlá oṣù àpọ́nlé oṣù ramadani tá à ń wò lọ́ọ̀kan yìí ọlọ́run wọlá rẹ̀ yóò gbàdúrà yín àwọn òkè sáwọn àfáà mi tó kù á wà aṣọ òdìdí àlùkùránì á sọ kalẹ̀ ṣẹ̀yà wa ti wá sàlùkùránì kalẹ̀ tán á ṣe sàrà rẹ̀ bàbá ti ṣe sàrà àdúrà yìí ó dá mi lójú pàdúrà ti gbà ṣẹ̀yà wa ra àwọn àjò pẹ́pẹ́pẹ́ tó tún kù náà èmi ò ní dáwọ́ rẹ̀ dúró ṣẹ̀ mọ̀ káwé sùn. àgbà ní kéèpọ̀ lọ́wọ́ lójú méjèèjì ọlọ́run wọlá bó ṣe bá nàbí Muhammad jagun rẹ̀ yọ́bẹ̀yìn náà jagun ti yín. ara ń bẹ o tí mo fẹ́ dá má jẹ́ kó máa yé o kó para mọ́ mi lára o. àlàáfíà fún yín sẹ́yìn. àlàáfíà fún yín. ẹ má bínú sí mi pé mo fẹ́ gba díẹ̀ nínú àkókò yín. mi ò tẹ̀ rí lè kánjú ṣé kò lè sọ. bẹ́ẹ̀ ṣe rí ìwé mọ́ fi yé wa wípé ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ. bẹ́ẹ̀ ni ṣe rí ohun tí a mú mi rí ni wípé ẹnìkan wà tó súnmọ́ yín pẹ́kípẹ́kí tó ń gbìyànjú láti yọ ẹnìkan kúrò nínú òfin ayé tó wà ìbá dá kẹ́ ẹ pèsè àkíyèsí kẹ́ ẹ kìlọ̀ fún dáadáa nítorí pé ó léwu gidi gan fún ọjọ́ iwájú ẹ̀. ta ló ń bínú sí mi. àlàáfíà fún yín. ta ló ń dunnú sí mi mi ò mọ̀. súnmọ́ mi pẹ́kípẹ́kí. kí ló ń ṣẹlẹ̀ sí mi mi ò mọ̀ o Elédùmarè gbà mí lọ́wọ́ ayé o wa wọ́n bu àyà wọn kálá o wa Ọlọ́run dákun ṣàánú mi o 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 ara ń bẹ tí mo fẹ́ dá. àgbàlagbà tí ò kẹrùn sọ̀rọ̀ ni akẹ́tọ̀ sáré sórí bọ̀bọ̀ nínú ọlá whoever he is kó dẹ̀yìn lẹ́yìn mo fẹ́ kó dẹ̀yìn lẹ́yìn ṣùgbọ́n mi. dáàdi bíi ti báwo mi ò understand nǹkan tẹ̀ ń sọ. lúkìá ọmọ ò ní kọ̀rọ̀ sí lẹ́nu o máa kọ̀rọ̀ sí mi lẹ́nu tó o bá dé fẹ́ kí ọmọ kọ̀rọ̀ sí lẹ́nu nǹkan tí bá ń sọ òun ni kò bá mi fẹ́ o òun ni kò ṣe. dáàdi ẹ ti sáré gbàgbé ni ṣé ẹ ti sáré gbàgbé gbogbo impact bọ́bọ́ ìṣe lórí mi ni ẹ ti sáré gbàgbé gbogbo nǹkan tó ṣe nínú life mi ni ẹ wá sọ pé kí n fílẹ̀ nísìn tó need me the most mi ò understand nǹkan tẹ̀ ń sọ náà. àǹso kí ló ń ṣe téèyàn kan ò ṣe rí òun mọ tí àmupara tẹ́lẹ̀ àǹso ó dẹ̀ jẹ́ kó má mutí mọ́ kí ni ìtumọ̀ áńgẹ́lì ẹni tọ́lọ́run rán sí ẹni kò sẹ́ni tí ò lè ṣe yẹn àǹso ó ti torí ẹgbẹ́ bọ ni àbí ó fi kídìnì ẹ̀ sílẹ̀ fún ẹ mo béèrè ni tí ó fi kídìnì sílẹ̀ fún ẹ. ẹ̀wọ̀n dádì kò lè possible time tó need mi mo sì lè lẹ́yìn náà gbogbo nǹkan tó ti ṣe fún mi ẹ jẹ́ kí n ṣe tèmi náà fún báyìí náà kò ń ṣe sílẹ̀ ọmọ á sọ fún mi pé kí n fi sílẹ̀ kó dá náà dádì ẹ̀dẹ̀ understand tèmi náà náà gbogbo nǹkan tí bàbá yẹn ṣe fún mi time tèmi náà fẹ́ ṣe nǹkan fún padà lélẹ̀ jẹ́ kí n fẹ́ ni tó wù mí láti fẹ́. lókè ó máa fi sílẹ̀ ó gbọ́ nǹkan tí ó máa fi sílẹ̀ ni o lókè èmi ni bàbá ẹ̀
èmi ni mo bí èmi ni mo wẹ̀ wá sílé ayé yìí ó dẹ̀ máa ṣe nǹkan tí mo fẹ́ kó ṣe because kó tó dàgbà tó yẹ èmi ni mo gbé ẹ láti kékeré láti pínísí tó fi ga tó bó ṣe ga tó yìí. mo lè fi sílẹ̀ wá mo lè fi sílẹ̀ ṣe. tó o bá fẹ́ rí ìbínú mi tó o bá jẹ́ kí inú bí mi sí ẹ màá ṣe jẹ fún ẹ o ó máa fi sílẹ̀ if not. òfin ayé. tó torí ríra. òfin ayé. mo dájú ẹ understand nǹkan tí mo ń tẹ̀ láti sọ. òfin ayé. òfin ayé. Àlùkùránì ó tún bọ̀ máa jẹ fún yín Ọlọ́run ọba ó tún máa ṣàtìlẹ́yìn fún yín tẹ́rí bẹ́ẹ̀ ṣe ń kọrin tẹ́ ń gbógun ìsìláàmù ga inú àwọn àfáà ń dunnú gbogbo àwọn olólùfẹ́ yín inú tí yín náà ní bàjẹ́ ẹ̀yìn ṣe gan gbogbo ẹ̀yin olórin ìsìláàmù pátá náà mo fẹ́ràn o àwọn títí yín yìí owó tó lékè nǹka ẹ ṣeun àá ṣètò àdúrà yẹn àá ṣe ẹ dákun mo lálejò kan níbi rẹ. òun kò ní nísinmi o. Sẹ́yìn náà lè ń béèrè mi. bẹ́ẹ̀ ni sà. Ẹ jọ o ojú yìí mi rò pé mo rí. Ẹ má bínú ọkàn mi ti fò ṣe mọ̀ pé láì ṣe wèrè àìmọye àwọn èèyàn tó máa ń gba nọ́mbà èmi mọ̀ pé iná wa gba nọ́mbà bàbá Ìjẹ̀bú lọ́wọ́ mi ṣé jackpot lẹ play ni àbí Monday special. èmi kọ́ lẹ̀ ń sọ I don't understand what you're saying. Ẹ wà lára àwọn tó wá gba nọ́mbà Ìjẹ̀bú. èmi ẹ rántí mi. ṣé mo rojú mi ṣe ẹ má bínú ní backup gidi ó ti bátìrì mi ò ṣe backup. èmi tọ̀ mí wá ní láti ọ̀dọ̀ mọ́mì níní ọlá ọ̀rẹ́ yín apá ibi tẹ́tí máa ń wá ṣeré ní ẹ má bínú jàre sẹ́rí memory card mi ti full kò jẹ́ kí n máa ṣe backup tèmi gan bá fẹ́ ya picture máa delete àwọn kankan tó yà mí ni ẹ pẹ̀lẹ́ mà. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ni mo need favour yín ni inú mi dẹ̀ máa dùn tẹ́ bá lè ṣe fún mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. irú ìrànlọ́wọ́ wo Ọlọ́run bá lọ́ba tí máa ń ràn yàn lọ́wọ́ ẹ sọ tó bá wà ní kápá mi ṣe fún yín. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ó ní nǹkan tí mo fẹ́ kí bá mi deliver sí ọ̀dọ̀ ọ̀rẹ́ yín ọ̀dọ̀ mọ́mì ilé mọ́mì níní ọlá gọ̀gàn. ẹ jọ nígbà tẹ́ mọ̀ pé fẹ́ deliver nǹkan ẹ lọ sọ́dọ̀ àwọn tó máa ń post lẹ́tà káàkiri tẹ́ bá ti mú fún wọn lọ bá yín deliver èmi ò ṣiṣẹ́ nílé iṣẹ́ rí post lẹ́tà. ẹ understand mi ni. mi yọ. oh God mo fẹ́ nǹkan kan tí mo fẹ́ gbé fún yín kẹ́ bá mi gbé fún kẹ́ bá mi fún wọn nínú ilé yẹn kó bá mi fún níní ọlá wọ́n very important mi ò lè lọ fúnra mi ṣé ti bá ní kí n rán wọn dispatch guy kó bá mi deliver ẹ̀ wọ́n lè jẹ́ kí mọ́mí rí mi ò dẹ̀ fẹ́ kí mọ́mí rí mo kò fẹ́ fún apá ni mo fẹ́ fún. ẹ wò ẹ jẹ́ kí mi fún yín ní ànádá nǹkan mi ẹ mú lọ fún apá gangan fún rẹ tẹ bá ti dẹnu gé ẹ yẹn fapá yóò fi jíṣẹ́ fún wọn. ẹ gbà mí ẹyin wọlé ẹjọ kí ló ẹ mọ̀ sùn ọlọ́mọ jarogun ẹkùn kí ló ṣẹlẹ̀. ẹ ò dá sáńdé mi ẹni mọ́mí ò fẹ́ rí mi. mọ́mí ò gbọ́dọ̀ rí yín. mọ́mí ò gbọ́dọ̀ rí mi tí mọ́mí bá rí mi ó máa lé mi dànù ni. ọ̀dà ẹ̀yin mú lẹ́tà yẹn wá èmi ò bá yín lọ deliver ẹ̀ gbà náà. mo ṣe lẹ́tà. kí wá ni. ohun tún ni. ohun tún
tó ìkara níní ọlá náà lè yá ni mo ṣe ohun tún ni. ọlọ́mọ yàyàn yéṣu hàn túbọ̀ gbọ́ kí ni mo mọ̀ tẹ́fẹ́ fi hàn tú ṣe ẹ rò pé hàn tú lélẹ̀ tí ẹ jẹ́ pé ẹ ti po omi gọ́tà papọ̀ mọ́ science student. ọ̀rọ̀ rà ohun tún ni. eléyìí tó jọ kódì àti kókì yìí. ẹ wo ẹ má wọrí máa fún yín lówó máa fún yín lówó. owó. mo máa fún yín lówó owó wà lọ́wọ́ mi. ṣé pé ẹ fún mi lówó. ó kò jẹ́ pé gbogbo owó tó wà lọ́wọ́ mi ẹ máa bá mi manage ẹ̀ ẹ kàn máa make sure wípé nǹkan tó kàn máa ṣẹlẹ̀ ní pé tí ẹ bá ti débẹ̀. yóò gbé fún un. tó ti yé yín ẹ̀yin ẹgbẹ́ lè. èmi bó ti wà yóò fún. ẹ bá mi kó ilé fún apá. òun náà lè má fẹ́ ṣe èmi sọ pé òun náà kó eléyìí pé kó mú. kó sáà mú tọ̀dọ̀ mi rè níní ọlá. tọ̀dọ̀ yín kọ́ leléyìí o. tọ̀dọ̀ owó ni mò ń sọ. owó ni tọ̀dọ̀ yín apá lélẹ̀. apárì tọ̀dọ̀ mi rè. bẹ́ẹ̀ni tẹ bá ti lọ tẹ bá ti dé máa fún yín ní owó ńlá tó pọ̀ jẹ́lé lọ. tó bá ti mú. tó bá ti mú. tí ó bá ti mú ẹ pa mí kápá gan mọ́ fi kí sẹ́yìn mi ò ń tàn wọ kọ́nà tẹ bá ń gbọ́ wọ kọ́nà tí bá mú ọwọ́ kọ́nà báyìí ń rọ gbígbà téèyàn rọ ọmọ fi dà ní. báwo mo ṣe máa wá rí yín tí mo ṣe máa mọ̀ pé ẹ ti dì ní báyìí. yẹn padà wá lọ́la kẹ́ padà wá béèrè mi ò fún yín ní feedback tó ti yẹn ẹ̀yìn tètè mọ́ lọ ẹ mọ̀ wọlé. fóònù kí lè gba nọ́mbà yín. fóònù níná ládùúgbò wa bátìrì ẹ̀ ti kú sólà gangan ni mo ló máa ń sa sínú ọ̀run ni àmọ́ ẹ̀yìn ẹ wá lọ́la ṣebí kí níní ọlá ti mú ni bó ṣe wà eléyìí ọtọ́ làwọn bá tún ṣe yóò ti jẹ búrẹ́dì kí n tó débẹ̀ tí àsìkò ìgbà tí ń wó mi lọ́wọ́ èmi ò nà sí yóò dá gọ́gọ́gọ́gọ́gọ́. ẹ sáà ní àǹtú ni kò sí wàhálà ẹ̀yẹ́ máa lọ ti yín. ẹ jọ mo ń bẹ̀yìn ni ẹ má jẹ kọ́ mọ́. ẹ má wọrí ẹ̀yẹ́ máa lọ ti yín. tí mọ́mí bá mọ tèmi bá mi nìyẹn. ẹ má wọrí ẹ̀yẹ́ apá ò ní í dá tí wọ́n fún wèrè wọn fà kó má dá. yẹ sùn ọmọ ti gbọ́ ẹ pẹ̀lẹ́ ẹ̀yin máa lọ ti yín sẹ́ni yóò mú ẹ máa lọ ẹ pẹ̀lẹ́ tí o bá fi lè mú tẹ́ bá gbọ́ a máa ní problem èmi àti yín máa ní problem ẹ ti ní problem báyìí àpá ẹ káre ní kèmí kó o bá pa apá kọ ẹsẹ̀ ni kó lè gbàgbé 15 lọ́nu owó yìí 15 apá kápá tiẹ̀ sóní tó fẹ́ fowó sí gan láyé sá tó bá ní 500 gbà ní owó eléyìí gan kó sọ pé ní apá kọ ẹsẹ̀ ni kémi kó fà pa èmi gan apá wọ́n ní omi hàn tú ni ìtàn ọmọ wọ́wọ́ kọ́dà tèmi tí fún mo tí ó jọ wọn kọ́nà gidi tí pariwo ẹ̀sà mi gánjà ọjà má jẹ̀bi náà. kí ni mo ṣe apá báyìí nísìnyí èrú ẹ sákò lẹ́nu iṣẹ́ látẹ̀kan láti pọ̀ wá pàdé mi bí irọ́ ni ìrìn òsìwò lọ́sọ̀ èèyàn jọ dáyàn dúró síbi kan látàárọ̀ tá a ti ń pè ọ́. gbogbo ẹ̀kọ́ lọ́mọ fi bínú ibo mọ̀ pé ẹnu iṣẹ́ mo wà. ẹnu iṣẹ́ kọ́ lèmi ti kú ni. iṣẹ́ lè tí wọ́n ṣe. wo jẹ́ ká sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà ọmọbìnrin kan ló wá bá mi o ó bá lóun òun ni ìyàwó níní ọlá. tọ̀mí wánu. èmi ò mọ orúkọ rẹ̀. ọtọ pupa báyìí. ó pupa ó gbé ọkọ̀ kan báyìí wá bọ́sà ni ó ní ìyàwó níní ọlá kí ló ṣẹlẹ̀ o ó ní pé òun ló gbé kíní hàn tú ìwà fún mi. ele hàn tú lélẹ̀. hàn tú n tó pè fún mi nù. hàn tú lélẹ̀. n tó sọnù. Òkèlè kí ló tí wọ́n fi gbogbo gbà serious ń gbèsè ayé ẹ̀ báyìí. àwọn kí ni sẹ́nsá mi gánjà wèrè tí wà lọ gbó gogoro wa ṣé tí n bá mú gogoro tí wọn ò ní mọ gbóòórùn rẹ̀ lẹ́nu. mo rò pé rẹ̀ burú ìlú ògógóró ní mọ̀ wá sẹ́gbẹ̀ẹ́ ìwé làjẹpá afẹ́ ṣe kínní. ó ní ẹ pé torí pé ara níní tí ò yá o pé òun wà lọ sọ́dọ̀ àwọn afápọ́n tóun bá ti fún ní kínní yìí mu pé ara rẹ̀ ó yà ń bá ní mú lọ fún ọ ní ipe wọn ní òun ò gbọ́dọ̀ wọlé pé àwọn ọmọ mi sọ pé àwọn ò fẹ́ rí òun rárá. tó wáyé pé tó níyàn ni tọ́mí wá gangan ni nítorí ojú mi ni mọ́mí ìfẹ́ wọ́n nílẹ̀ tuurutu kódà wọ́n ní ọmọ wọ̀dọ̀ wa mọ́ kódà wọ́n ní jọ́tí mi gan bá ti sílẹ̀kùn fún báyìí àwọn ọ̀rọ̀ mi ń jẹ́ ni. ìwọ náà máa wò ó wá ní pé tí nínú bá ti rí kíní yẹn mọ ipe ara rẹ̀ ó yà ó bá ní kí n bóun gbé fún ọ pé kọ́ ọ má jẹ́ kí mọ́mí rí o má jẹ́ káwọn èèyàn mọ̀ wọ́n sá lọ ọmọ bọ́ sí mọ̀ bí ọmọ tí ó ṣe mú tó bá ti mú báyìí ipe ara rẹ̀ ó yà yóò wálẹ̀. ọdún mo ti wá ní kí n wá gbé fún ọ. àmọ́ wàhálà ò wà mọ́mí burú tí mọ́mí bá wá ká mi mọ̀ pẹ̀lú eléyìí wàhálà ní fèmí. ó má jẹ́ kí wàhálà wà torí ó ṣe promise o ó ní pé bá a ti wà yìí pé tá a bá fi lè rí ṣe tí kinní bá mú ó ní lẹ́yìn iṣẹ́ pé wọ́n fún wa ní òbítíbitì owó. yóò fún wa lówó. ó lóun ó fún wa ní ṣége owó
owó tó wọn fún àwọn lè mọ ṣiṣẹ́ gé tí wọn nù gan mọ́. ó tó bẹ́ẹ̀ o tọ̀mí wá mọ̀ ló lọ. irọ́ ni. ọlọ́run gbó mọ̀ ní mọ́tò. mo mọ̀. ó lè fún wa lówó. àmọ́ ó ní tó bá sàti gbé fún un pé tó bá ti mú wọn ò gbé ìsánibọ̀ sọ̀rọ̀ tí lèmi ti gbé wá ìwọ wá bí ó ṣe mú ọ̀nà àti làwa rè o. àmọ́ nǹkan kan ń sọ kúlúkúlú ló kan àyà mi Òkèlè. kí ni. mo mọ̀ tani. ìwọ Òkèlè mo mọ̀ dáadáa. kí ló dé. ọ̀rọ̀ owó ni tọrọ owó bá ti délẹ̀ báyìí Òkèlè. sórí ẹni tí ó bá ti gba ara ẹ̀ gbọ́ bóyá ló lè gbọ́ ló ń gbọ́ so ọ̀rọ̀ owó nísìnyí báyìí ni wọ́n fẹ́ máa sọ pé kíni tó bá ti dé èmi pẹ̀lú rẹ̀ lájọ jòkó yóò sì fún wa lówó báyìí bóyá ó fẹ́ fún wa ní sẹ́ẹ̀kì ni o bóyá ó fẹ́ ṣe transfer ni o bóyá ó fẹ́ fún wa ní káàsì ni o á sì bẹ̀ sí méjì. ibi mò ń lọ gan-an lòdì hùn torí ńgbà tí ó gbé kínní wa ọwọ́ abọ́ ńlẹ̀ ni ó sì gbà ńgbà tí ó bá gbówó ẹlẹ́ẹ̀kejì àmọ́jọ́ wa abọ́ ńlẹ̀ jẹ́ àjọ jókòó ni o. yóò jọ kówó fún wa papọ̀ ni. tójú bá yẹjú. ohun ojú kíni. tójú bá yẹjú. ẹjọ níbo lọ rí lẹsí. Ọ̀yọ́ ni ní Sàngà lẹ́gbẹ̀ẹ́ ilé àwọn gọlígọ. Ọ̀yọ́ agent náà ló bọ gbà ọmọ ìyá dùn. ọmọ yóò dùn tó bá lè jẹ́ ìyá 90 years ọmọ ò ti ní problem. ọmọ dá nǹkan rẹ mu. pẹ̀lẹ́ ẹnu òde máa wáyà ni. awo sakusaku lele yo. ọ̀rẹ́ wa ọ̀tá wa. mo sọ mi dìdà bí mo ti dà bàbá yín lọ ẹnu iṣẹ́. mo lọ ẹnu iṣẹ́ mi náà lọ. ọlọ́run ìwúlò mo jájú àwọn wèrè ó sì mọ mo pọkàn là ọjà wèrè ti gbé hàn tún lọ èmi ti náwó olùsídọ̀dọ̀ rìsọ́ọ̀tì owó pé owó padà bó wa níbo mo já jù lọ mo já bàjẹ́ mo tẹ̀wọ́ kọ́ bóyá kí n fún ní 100 naira tẹ́lẹ̀ kó tẹ̀ fi gbọ́ kadà àṣẹ wèrè o tówó bá tó di ọlọ́jọ́ rí ń bẹ̀ ni o olùsímọ́ ní mo lórí ilé sí ọlọ́yọ̀ sọmọ pé Ọ̀yọ́ ni wọ́n ń kọ́lé àwọn aláwo sí ó ṣe kó lọ sọ́sọ́gbó lọ́dọ̀ ẹlẹ́bùbọ̀ mo tó lọ́mù yádùn ó ní tó bá jẹ́ yà rírọ̀ ọba lọmọ mú yẹrẹ kò ní ó lè sí àwọn ọmọ tó lóun ṣe kínní BBM Naija mo ti gbàgbé orúkọ ẹ 25 years náà pé nígbà tí wọ́n máa sókè náà yan rẹ̀ báyìí ó ti yẹrẹ kó sì dúró jùlọ ó ní ọmọ yádùn àjọ mu èyí ó rò pé wèrè jáde o ẹ sì sọ pé tó bá yẹ dékèmí jẹ kọ ẹ̀yìn jẹ ọmọ pé dìdìrín ni bàbá yín. ibo ló ń jókòó àlọ́ ń dùn. mo mí sí àrùn ọmọ bàbá mi lánàá mi àwọn kò kí n wọnú lé kí n wá wò wọn. kí ló ṣe fẹ́ kó ṣe. mo ń wò pé mo ti rí wọn nílé ìtọ́jú mẹ́ta àwọn kò kí wọ́n wà ìtọ́ wọn. jọ wọn ń jà nílé kejì ṣe kàn ẹ́. dábì lóhùn. kí ló ṣe é tó wọ. lójú ṣé ẹ rí bí mo ṣe ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ àwọn tó wà ní òkè tí mo fi lẹ̀ wá sí ẹ̀kọ́ tí mo ti ń sórí ìdìbò wọn lọ́kọ̀ dùn mọ́ wọn nú àwọn wọn sọ̀fà wọn ń ṣe oríṣiríṣi wọn ò pé gbogbo nǹkan tẹ̀ ń ṣe yẹn ní dúró nínú ọgbà tára rẹ̀ bí náà jáde o ìyẹn ló padà kan náà bẹ̀rẹ̀. èmi gan rí pé gbogbo ìgbésí ayé pátápátá ló wọ. kí ló fi pamọ́ sẹ́yìn. mo ní kí ló fi pamọ́ sẹ́yìn. Oya, káwé méjèèjì sókè. Mo ní kó ká sókè. Ṣé wọ́n sọ pé kò sí nǹkan lẹ́yìn? Ìfẹ́ fi gbogbo inú hàn tán ni. Ṣé rí gbogbo àwọn kìíní àwọn oògùn ní oògùn ọ̀fà? Mo fi ń reject gbogbo nǹkan tó ń ta mọ́ mi láti lókè. Kí ló wá mú wọnú ilé fún? Irọ́ mo gbàgbé ẹ̀ sọ́wọ́ wọlé ni. àbí bò ẹ dákun ẹ má ro nǹkan kan o irọ́ o èmi kẹ̀ èmi kó lè dá fún yín gbogbo ìlú kó dá fọ́gà kó dá fún bọ̀dà níní ọlá lèmi ń sáré ìjẹ káàkiri ẹ má ro nǹkan kan dákun. sórí ojú tí mo dì kí n tó là kó padà sẹ́nu iṣẹ́ ẹ̀ if not máa la orí ẹ̀ mọ́ gírí ni. kí á fún mi sáyé tó yẹ wá sí mi jọ. owó èlé lè kọ́sì lọ tó bá tún ẹ̀ náà wọnú ilé ẹ̀ wà nígbà tí màá ṣùgbọ́n ọjọ́ ìníṣẹ́ tán lọ́wọ́ ẹ̀ olóṣì láìpẹ́ tó wọ ọ̀strẹ́tì ilẹ̀ fún àwọn ọ̀rẹ́dá nínú ẹ̀ lánàá.
ṣe mi gbogbo wàhálà tí mò ń ṣe lórí nínú ọlá fi orí ṣe mí orí nǹkan kan nínú ọlá ṣe wà lórí sick bed mẹ́kùnrin wà mẹ́kùn tí dídí ẹ ṣàánú mi ẹ̀jẹ̀ tó torí ọlọ́ọ̀dẹ mọ́wọ́ mi ní ìró tí sún mi àfa ẹ ṣàánú mi. nǹkan tẹ́ ń gbìyànjú láti sọ fún mi ni pé àdúrà tá a ṣe fún yín kò gbà kàn. mi ò sọ bẹ́ẹ̀ o mi ò sọ gbàdúrà ò gbà o nǹkan tí mò ń ṣàlàyé fún yín ni pé nínú ọlá ṣì wà lórí sick bed àárẹ̀ ò tí ìyá ó ṣì wà lójú kan bẹ́ẹ̀ ojú kan tó wáyé náà ló ṣì wà. ó sì dá yín lójú pé ọmọkùnrin ló lo ìrọ̀jú tí mo gbé fún yín. tí ẹ bá wo gbogbo wàhálà tí mo ṣe lórí pé kó lè lo kinní yẹn mo sanwó fún àwọn tó ń wà nínú ilé wọn gbogbo ìyọ tí mò ń pàdé lọ́nà ni mò ń fún lówó kó lè bá mi gbé kinní yẹn fún àmọ́ ó dá mi lójú pé wọ́n máa fún tó máa lò ó dá mi lójú gan. ó dá yín lójú pé bẹ́ẹ̀ ni. ọ̀dà kẹ́ẹ̀ni bá jẹ́rìí pé orúkọ ọlọ́run sì ń bẹ síbẹ̀síbẹ̀ ọlọ́run sì wà gẹ́gẹ́ bí tàtijọ́. bọ́rọ̀ bá rí báyìí àwọn yorùbá náà tún bọ̀ nínú ọ̀rọ̀ wọn wọ́n ní orin tí ọba ti ṣòro dá ègbé rẹ̀ ò kì í nira láti gbé. ǹjẹ́ mi lè fojú rí ọmọkùnrin tá à ń sọ̀rọ̀ báyìí. Kàfá mo ṣàlàyé fún yín mo sọ fún yín pé mọ́mí ò kí ń jẹ́ kí n rí ojoojúmọ́ ni mo máa lọ síbẹ̀ wọn kì í jẹ́ kí n rí ojoojúmọ́ ló máa ń lé mi dànù nínú ilé wọn ò sì sú mi wọn mọ nǹkan tí mo fẹ́ ṣe bóyá tẹ̀yin bá lè tẹ̀lé mi lọ bóyá ọmọ àti ẹ̀wọ̀ tẹ̀yàn náà mọ̀ yín lára ẹjọ́ ṣàánú mi ẹjọ́ torí Ọlọ́run. èmi á gbìyànjú láti tẹ̀lé yín lọ ó dá mi lójú pé bẹ́mi àti ọmọkùnrin náà bá bá fojú kanra a mọ̀ tá a ṣe sọ̀rọ̀ rẹ̀. bẹ́ẹ̀ tí ẹ sọ pé ara rẹ̀ ò tí ì yá wọn inú mi ò dùn ṣáà lè fojú di ṣé mi lè fojú di. ẹ lè rí ṣùgbọ́n mi ò mọ bóyá mọ́mí ẹ̀ máa jẹ́. By now àwọn ìfọn ti jáde o bóde ṣe jáde ó máa jẹ tó bá dẹ̀ jẹ ó máa ní malaria èmi ò dẹ̀ fẹ́ kọ́ mọ̀ mi ní malaria mo ṣe mú ẹ wọlé gbò mo ti tàn AC ẹ ó rí bí ìbá ṣe ń tutù. kí ló fẹ́ dán mi padà síta. nínú ò lè jókòó síta ẹ ò mọ kó tó máa ṣẹlẹ̀ èmi á lọ sí kitchen sí màá bá ẹ mú nǹkan wá irú drink ló fẹ́. Kí ló sọ? Jọ̀ọ́ kí ló fẹ́ fi ṣe? Ọlọ́run ní jẹ́ gbogbo wọn mú wọn máa fi ń pa àwọn kòkòrò ni ṣùgbọ́n màá bá ẹmu drink wa kí ló tún fẹ́ jẹ? wọ́n láì dànù jẹ́ kí ló bá ẹmu drink wa ṣùgbọ́n mò ń bọ̀ ọkọ lọ. ọ̀fìn ayé mo ń bọ̀ ọkọ mi o. ọ̀fìn ayé ẹ̀dá mi yé má jẹ́ kó sínú ọ̀fìn ayé ayé bu wáyà o wọ́n bu wáyà o. kí lè ṣe mí kí ni mi bá ṣe.
irú ipò wo ló tò mí sí yìí? Irú àyè wo ló gbé mi sí nínú ayé yìí? Mo di ẹni tí wọ́n tì mọ́lé, tí wọn ò fẹ́ rí ní ìlà àtọ̀ lóde. Kí wá ló dé tó kúkú pa mí dànù? Ìwúlò wo ló wà nínú ayé fún mi? Kí ni ìgbádùn nínú ayé náà? Ìdínkù Fọládìde bí onígọ̀ngọ̀ngọ̀ káàkiri ìlú ayé, géńdé ọlọ́wọ́ ọba tó ṣẹ̀dá wọ́n tì mọ́nú lé wọn nífẹ̀ẹ́ kí aráàlú àtàgbò mi ọlọ́wọ́ ṣe kúkú pa mí. Bóyá kò pa mí, wàhálà ìpọ̀ ìdààmú ìpọ̀ ó ti sú mi, pa mí dànù. Hello, Baba. But why? Why? I told you severally. Bí mo ṣe tẹ̀ mọ́ létí láàárọ̀, tí mo tẹ̀ mọ́ létí lọ́sàn-án, mo tún tẹ̀ mọ́ létí lálẹ́. Kí ló ń wò gan-an? Kí ló ń ṣe? Ibo ló wà tí fìtílà rẹ fi kú lásìkò tí ó yẹ kó kú? Baba kò yé mi. Kò yí ọ bíi tìbò. Ọ̀dà bí ọba yí ọ, yé n ṣàlàyé fún ọ. Sórí ọmọ tá à ń gbajẹ lára rẹ o. O ti fayé lẹ̀ o. Yes. Kú. Báwo ló ṣe máa kú? Ọmọ tí mo ṣe fi sílẹ̀ ń sìn. Go in and check the boy. The boy is no more. No more kẹ̀. A ní mo ṣe mú wọlé ilé tí mo tilẹ̀kùn mọ́ ń sìn ni bàbá. The boy is no more. ayé bu wáyà o wọ́n bu wáyà o orí yeye ni mo gùn ẹ̀dá tó ní kí n má sinmi o òun kan ò ní nísinmi o ẹ̀dá tó ní kí n má sinmi òun gan kò ní fojú korun ọdẹ tó ń ṣẹlẹ́dùmarè ni o orí ẹ̀gún ló máa kú sí alábàánàrà ohun tọ́lọ́hun ó ṣe kò fi ẹnìkan ohun tọ́lúwa ó ṣe kò fi ẹnìkan kan rárá. àṣé gbogbo ìmọ̀ràn kò lè yọ máa tẹ̀lé ayé kan ẹ̀yà ayé sí mi inú ìpọ́njú ni mo tó mọ̀ wípé Ọlọ́run ọba nìkan la tó fara tì èṣù fún mi ládìẹ sí ó dẹ̀ gba ìdùnnú ayérayé lọ́wọ́ mi àfà èrò ayé mi lóde. ẹ̀tẹ̀ tí fọ́ ní jù. ọmọ wa bẹ lẹ́kọ̀ọ́ kan bàtà tí ìbá dán bá fẹ́ kí n fọ́ níbẹ̀ lẹ́kọ̀ọ́ kan. báwo wá ni. fàájì náà ni. my dear ọ̀rọ̀ dẹ̀ wà tá a fẹ́ sọ. ọ̀rọ̀. èyí tí fẹ́ sọ ti pẹ́ ṣùgbọ́n mo wòjọ́ tí níwájú máa dùn tí máa sọ̀rọ̀ yẹn mo dẹ̀ rí pé lẹ́yìn inú ẹ̀ dùn láti lè jẹ́ ìfẹ́ sọ̀rọ̀ yẹn. fẹ́ fi àṣírí kan sí ẹ lọ́wọ́ ni. Sórí gbogbo inú ilé pátápátá àti inú àti ta ìyàwó mi tó kú lé ni. Ó
dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ kan fún mi kó tó di kúkú àṣírí yẹn mo wá fẹ́ fi sí ìwọ náà lọ́wọ́ torí pé mo rí i pé ìwọ náà nífẹ̀ẹ́ mi mo dẹ̀ rí i pé bó ṣe ń ṣe sí Níníọlá bí ìyá ló ṣe ń ṣe sí ó ní tí ọmọ Níníọlá yẹn tó bá ti dàgbà tó fi gbogbo àwọn nǹkan lẹ̀ fún pé gbogbo ẹ̀ pátápátá ní kí á dò fà fún. Darling, ṣé ọ̀rọ̀ ilẹ̀ fẹ́ sọ lẹ wá kàrà mọ́ ọ̀tẹ̀ pọ́npọ́npọ́npọ́n kó lè nà ọ́ èyí tó jàjù ni pé ní agbára Ọlọ́run àní fọjọ́ ọlọ́jọ́ lọ kò sí wàhálà kò sí problem ó yá yìí náà gbé red wine yín kẹ́ ṣe fàájì jàre ọtí obìnrin lélẹ̀ ọtí obìnrin lélẹ̀ ẹ̀dẹ̀ wọ́pọ̀ dẹ́rù bà. Ifáyẹyè ṣé tí mo ní kó o ṣe ló ń ṣe. bẹ́ẹ̀ ni bàbá. ìgbín ni kọ́ kọ́kọ́ fi tẹ́lẹ̀ náà o. ó yé mi àgbọ́yé bàbá. kọ́ ọ wá kó ewé ńlẹ̀ lórí. sọ gbọ́ mi. bàbá mo gbọ́. ní tí mo ní kó o ṣe ni kó o ṣe o. mo gbọ́ yín. ọ̀kadì. bàbá jẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ ṣé rí ọmọ tí mò ń sọ̀rọ̀ yìí kí ọkọ mi kó tó ṣaláìsí ọkọ mi jẹ́ kó yé mi wípé gbogbo ogún àti dúkìá tó ń kó jọ kó tó ṣaláìsí pé ìyá ọmọ yìí ló ní ṣé wàá rí ìyá ọmọ tá à ń sọ yìí ó ti ṣaláìsí èmi ni mò ń tọ́jú ọmọ náà ọkọ mi dẹ̀ tún wá kọ sínú wíìlì tó tún sọ fèmí gangan fara mi wípé ọ̀ǹtí tí ọmọ yìí bá tó tójú bọ́ o kí a tó lè kó gbogbo dúkìá yìí fún ṣé wàá rí bàbá bí ìyá ò ṣe ní jẹ èmi gbé bí mi ò ṣe ní ṣe lásán nílé ọkọ mi ni mo ṣe wá bá yín bàbá kẹjọ kẹ ṣàánú mi. fọkàn rẹ balẹ̀ títí ò ní gbé níwọ̀n bá àgbà tó ti dáṣẹ́ wọnú ilé mi agbélédàpá agbẹ́yìn kò lè mọ iye odò tó wù mo fi dá ọ lójú báyìí kó fọkàn rẹ balẹ̀. ẹ ṣé bàbá ẹ ṣé bàbá. òbí arábìnrin kí lorúkọ ọmọ náà. Níníọlá ni bàbá. Níníọlá akọni àbábo. akọni bàbá. ọ̀dà ṣé mo lè fi ojú kan àwòrán rẹ̀. bàbá ó wà lórí fóònù mi ó pọ̀ báà lè ṣe fẹ́ bàbá ẹ jẹ́ n fi hàn yín. má sọ̀rọ̀ bí èwe ńgbà tó ń fi fóònù hàn mí nìsín ṣé fóònù rẹ ní kí n gbà kí n sọ sínú agbada kí n jó papọ̀ àwòrán rẹ ní kọ́ lọ rè wá wá fọ́tò tí máa ń bẹ nù pálí òun fọ́tò píkítọ̀ òun ní kọ́ lọ rè wá wá. ok bàbá ìgbà tí mo ń bọ̀ mi báyìí mo rí ibìkan tó ti ń ṣe printing èmi á lọ síbẹ̀ màá print bíi 10 fún yín ṣe gbọ́ bàbá. ọ̀dà. bàbá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o ìyá yóò gbọ́dọ̀ jẹ mí gbé o. káì fi jẹ̀sálẹ̀ fónílàlì kó wá wo ohun tó so máa lù fọlọ sí ṣé bó ti pèsè fún mi ìwọ fọkàn tiẹ̀ balẹ̀ lọ rèé mú píkítọ̀ tí mo ní kó o mú wá ńgbà tó o bá mú un dé iná wọn náà. àṣẹ bàbá. àbọ̀ gbádùn mi ọ̀yá. ṣe bàbá èmi gan náà mo dé tán. ìwọ gbìyànjú bí fọ́tò wọn sì tẹ̀mí lọ́wọ́. àwọn máa tẹ̀yìn lọ́wọ́ bàbá àá tẹ̀yìn lọ́wọ́ ṣe ẹ ṣeun mò ń bọ̀. ikú ni kì í sàrùn ikú ní jẹ tiẹ̀ tààrùn ní jẹ tiẹ̀ kù bí dàgìrì bá kàmọ̀ lẹ́gbẹ̀ẹ́ ògiri ìdágìrì ni wọ́n pè é kó tó giri wo kí mú ní lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀ yẹn bá kẹsẹ̀ bọ́ra ẹ sọ fúlùwà rẹ̀ ẹni kò fẹ̀sọ̀ sí bọ́ bá kọ̀ tí ó fẹ̀sọ̀ sí ikú àmúlùwà rẹ̀ sọ. iṣẹ́ tó gbé fún mi mo ti ṣe mo ti ṣèwádìí sí i má jẹ́ ń parọ́ fún ọ o ológun ọmọ ni o ọmọ náà sì lajẹ́ láàpọ̀ kódà ajé rẹ̀ kún débi pé ó tún ti ń dà lẹ́bàá yìí alájí ọmọ ni. bàbá kí wàá ní gbogbo ilé ìtẹ̀ ń sọ yìí à ń wíru ẹ̀ ń wíru ológo báwo ló ṣe kàn mí ṣé jẹ́ kí mo gbọ́ sọ́dọ̀ yín lélẹ̀. arábìnrin ó ṣe fara rẹ balẹ̀ iṣẹ́ tó gbé wá fún mi kọ́ lélẹ́yìí lóòótọ́ ṣùgbọ́n ká tó lè ṣiṣẹ́ tó gbé wá fún mi wò ó á gba ògo ara rẹ̀ á gbà fún mi o ńgbà tá a bá gbogbo rẹ̀ fún ọ tán lọ́nà rẹ̀ ó sì lọ́nà rẹ̀ ó là nìwọ gan-an lọ́mọ fi ọ́ méjì báyìí lọ́mọ ọmọ lu ẹ̀ gbogbo ntọ́ bá fẹ́ pátápátá ní ọmọ ju ọ sí. bàbá nǹkan tẹ̀ ń sọ ni pé tẹ bá gbé ògo tiẹ̀ fẹ́ mi ó máa dówó fún mi. bẹ́ẹ̀ni. ó ti tàn owó náà mo ṣe wá bì. àbí wọn ní kára sọ mọ́dì káròdì máa sọ kídìí ọ̀sá ti má gbófo ni. bẹ́ẹ̀ni ọ̀kàrẹ̀. so bá a lọ ṣe a máa ṣe bàbá. bá a ṣe ṣe lélẹ̀ ńgbà tá a bá parí iṣẹ́ òun tán ara lò lá parí iṣẹ́ náà sí ọ gbádùn mi ìgbàkúgbà tí wọ́n bá ti ń lùlọ̀ fún tí n bá ti ń jó ọ parí iná ràn
ó kú bàbá ńlá kó ẹni tí ọkọ̀ ọ̀bẹ rú ọ parí gbogbo ajé tẹlẹ́dùmarè kọ́ máa pátápátá ó di tiẹ̀ nù kò ní wúlò fún mọ́ ìpọ́ lókù tí ó máa wúlò fún kọ́ ọ máa yí ní ọlá lókù. èyí tẹ́ sọ yìí kò lè work iṣẹ́ yóò mọ̀ pé tó bá bẹ̀rẹ̀ sí ní jó sílù ó máa mú fura lọ́wọ́ ọyàn máa wọ́n dàgbé kí ló ṣẹlẹ̀ wọ́n máa fura ni ọyàn máa mú fura lọ́wọ́. ó ṣe farabalẹ̀ ojú àlá ni ó ti máa jó wà gbọ́ o ìgbàkúgbà tí bá ti ń jó ìtàn báyìí àmọ́dí ọmọ dà á láàmú. àmọ́dí. bẹ́ẹ̀ni. gángan kọ́kọ́ ni. ọ̀kàrẹ̀ ó ti jẹ́ gan-an. ó dà bẹ́ẹ̀ ṣebí gángan gan ni. bẹ́ẹ̀ni. kò ṣáà ní kú. kò ní kú. bàbá ó ti dà ẹja ṣe. ẹ̀yin bàbá jẹ́ bẹ́ẹ̀ ń bá wọn ọ̀dà ni oore rẹ di méjì ni. ṣeun bàbá. ire rẹ ti di méjì. ṣeun bàbá. ojogun ilé ojogun ọkọ̀ o tún wá jogún òun gangan ọmọ alájẹ fúnra rẹ. ebi nìkan tán ó di méjì bàbá. kárí àfọwọ́fọ náà ìgboro jọ ọ̀yà. tèmi dùn mo fi ọwọ́ ara mi mo fi ṣèrà mi. orí ẹ̀yin lẹ pa Níníọlá ẹjọ́ kí ló ṣe fún yín tẹ́ fi pa nítorí pé bẹ́ẹ̀ báyé Níníọlá jẹ́ ẹ wá ń gbé sá fún mi ẹ wá ń lé mi lẹ́yìn Níníọlá ẹjọ́ kí ni Níníọlá ṣe fún yín mo gbìyànjú láti yọ kúrò nínú òfin ayé tẹ́ fẹ́ ọmọ ọlọ́mọ sí ṣùgbọ́n etí wà pọ̀ báyìí kí lè rẹ̀ yìí sí ń gbà tẹ́ pa Níníọlá sí kí wá ní kí ènìyàn báyìí sí. Ànábì sallallahu alaihi wasallam. orí wo dọ̀gbọ̀n ni. yàwá eré ayé lásán lẹ̀ ń sà ẹ wàá rántí ọ̀run ẹ̀yin ò kí wo wá sí ni ó yẹ kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ máa gbọ́rọ̀ àwọn ṣéwù tí wọ́n máa ń bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ sítí náà ni wọ́n máa ń sọ fún wa ká má lè bá a sí wa wò ṣe ẹlẹ́dàkẹ́dà tí ọba ti mọ Ọlọ́run lọ́kan tí ó sì gbà fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ń tọ́ àwọn sí náà ó. ìṣàánú mi ó ní ọjọ́ mẹ́fà péré ló kù fún mi. àwa náà ń bá yín kà á. ìdàpọ̀ ìṣàánú mi mi ò fẹ́ kú àfà. ìyá wa ṣe rí ibi tẹ́ ẹ ti kó kù ni pé ẹ̀yin ọmọ pẹ́ni tó lẹ́rú òun ló lẹ́rù ẹni tó sì lẹ́rù òun ló lẹ́rù ìbá ṣe pé ẹ bá fọmọ yìí lẹ̀ ní gbogbo tọmọ yìí nílò ní títí yín náà ni ṣe bẹ́yìn lọ́mọ gẹ́gẹ́ bí ìyá rẹ̀ abẹ́yìn kọ́ ni kí ló wá dé tẹ̀yìn torí ayé tẹ gbàgbé àlùkìámọ̀ ó yẹ kẹ́ ẹ rántí pé àlọ́ rẹ̀ jábọ̀ fọlọ́wọ́n ọba tó rán gbogbo wa ń sẹ̀ àfi kí ló Ọlọ́run ọba kó ṣàforíjì fún yín ni. àbá ẹ̀jẹ̀ rọ̀ mí lọ́wọ́ ẹ ṣàánú mi ìyáfa. àbáyín bẹ lọ́wọ́ ọba ṣe ti gbọ́. ó ṣe é ṣe káàdùn abájú ti padà ṣe ti gbọ́ ẹ̀jẹ̀ àtẹ̀wò àdúrà bá wà lọ́wọ́ ẹ̀dá ń sáré ayé ẹ̀dá ń sáré owó bá ti wáyé là ń wí adélé ayé ojú kan gbogbo wa o gbogbo kò ní kò wá tán bí kò wá tán bí o kò wá tán bí ẹ̀sán wákẹ́ lórí aṣọ mi ọ̀fìn ayé ọ̀fìn ayé ọ̀fìn ayé.
Thank you.